onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele ládáyé abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà kan á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́ onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele ládáyé abẹ́ orí ìgbàlódé ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà mìíràn á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. Ìgbàlódé ìgbà ara là ń búra ṣe. Ìgbàlódé ìgbà kan rí ọ̀wọ́n là fi ń lọ́ta. Ìgbàlódé ṣùgbọ́n nísàyí ẹ̀rọ amúnáwá. Ìgbàlódé ìgbà kan rí ọ̀wọ́n là fi ń faṣọ. Ìgbàlódé kò darí bẹ́ẹ̀ mọ́ nísàyí. Ìgbàlódé ìgbà ara là ń búra. Ìgbàlódé báyé ṣe yìí ó yẹ ká máa báyé yìí. Ìgbàlódé ẹni tí ò báyé yìí á padà báyé lọ. Ìgbàlódé 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 Abímbọ́lá Adéyẹmí. wọ́n ní a nítorí gbígbó kápájá a nítorí kíkàn kápágbò a ò nítorí wíríwírí kápá òbúkọ. ǹjẹ́ mo tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa káàbọ̀ sórí àkọ́tún ètò ìgbàlódé àti ìrírí show lórí Sunme Crown TV. ẹ mọ̀ pé mo máa ń sàn kankan àánú olúwa là ń jẹ́ o orí ọ̀fẹ́ làdé rí gbà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo mọ̀ wípé àánú olúwa orí ọ̀fẹ́ olúwa kò ní ká kú lórí tiyín náà. ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìgbàlódé àti ìrírí lórí Sunme Crown TV. mo máa ń sọ ẹ lè máa wò wá kedere lórí YouTube, lórí Facebook, lórí Instagram àti lórí TikTok. gbogbo social media platform pápátá ẹ lè bá wa pàdé níbẹ̀. orí ọ̀fẹ́ Ọlọ́run ni á jẹ́ dọjọ́ alẹ́ ni. ní ètí ìparọ́kọ̀dà orúkọ mi ni Ambassador Káyọ̀dé Sanni ọmọ àwò Daddy 4G ọkọ ọmọ mi 4G agbólóhùn bí ọ̀jẹ̀ bàbá ọyàn ọkọ̀ ìyá àwọn oyin ọmọ bá jágún kìsì lọ́kọ̀ èrò. ètò tòní adùn anigbọngbọnú pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. tàwọn àlejò mi lórí ètò lónìí kó tó di pé mo lọ sí ọ̀dọ̀ àlejò mi kí n kí gbogbo àwọn tó ṣalátìlẹ́yìn wa pátápátá lórí ètò yìí gbogbo ẹ̀yin crew pátápátá ẹ̀yin olórin wa mo kí yín o mo kí yín dáadáa á ṣe débi èrè láṣẹ Ọlọ́run. kí n tó tẹ̀ síwájú lórí ètò ìgbàlódé àti ìrírí lórí Sunme Crown TV. ìgbádùn ti yín òun ló jẹ wá lógún. táwọn àlejò tí mo gbé wá lónìí àlejò mi ti wà nílé agodo pẹ̀lú mi. ta làlejò mi? ẹ̀yin onílù ẹ̀yin olórin ẹ bá ń forin tìlù tìfọ́n ẹ máa bá mi fi gbé àlejò mi wọlé bọ̀. àlejò mi tó ní òṣèré orí ìtàgé ni wọ́n, oníṣòwò ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tán bá wọlé dé ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀ wọ́n. ẹ̀yin àlejò mi ẹ̀yin onílù olórin tìlù. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ o. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ. Ọpẹ́yẹmí Ṣóhun lálejò lónìí. ìgbàlódé lẹ́tọ̀ àwa ló láríyá o. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ o. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ. 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 Ọpẹ́yẹmí Ṣóhun lálejò lónìí. ìgbàlódé lẹ́tọ̀ àwa ló láríyá o. bá ṣe ń retí rẹ̀ ló màmá yọ. Ọpẹ́yẹmí ọmọ wọn ní gòsùn mórí ẹ níbẹ̀ ó dúró re. ìhun tó yẹ ni ló yẹ ni ó kú ọrùn yẹ di ẹ. orí mi má jẹ́ wọ́n
aṣọ àbúrò mi Ọpẹ́yẹmí ọmọ wọn nígbò òsùn ẹ̀yin lọ máa fi ṣòkòtò gbọ́sùn mẹ́fà nílẹ̀ aláró ò gbọ́dọ̀ rẹ ṣòkòtò yìí gbọ́dọ̀ gbọ́ sọ́nù ọmọ ẹyẹ lẹ́lẹ́kọ̀ọ́sùn lẹ́sẹ̀ wọn dábà sí àdàbà kó sùn wọn kàyà ẹ̀yin ṣe mọ̀ pẹ́yẹ lẹ́ṣọ̀gẹ̀ àbí òṣògè nínú ilé bàbá yìí ẹ̀yin lọ́mọ eléégún ṣe tètè ń wéré ẹ̀yin bàbá ìlọ́mọ òkọ́lé ẹ̀tù kọ́lé ìbọn ọmọ òkọ́lé ìbọn kọ́lé ẹ̀tù bàbá yín ló dálé sọ́sọ́gùn ọ̀rọ̀ níjọ́ ọjọ́ tí ó Ọpẹ́yẹmí káàbọ̀ ṣe dáadáa lóde olóríire bá ṣe ń retí ìrẹ̀ ló màmá yọ bá ṣe ń retí ìrẹ̀ ló màmá yọ Ọpẹ́yẹmí ti gbé lóhùn lálejò lónìí ìgbàlódé lẹ́tò àwa ló láríyá bá ṣe ń retí ìrẹ̀ ló màmá yọ 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 ó gbéra tán bá ṣe ń retí ìrẹ̀ ló màmá yọ Ọpẹ́yẹmí ti gbé lóhùn lálejò lónìí ìgbàlódé lẹ́tò àwa ló láríyá bá ṣe ń retí ìrẹ̀ ló màmá yọ. Kí n máa kí àlejò akáàbọ̀ sórí ètò ìgbàlódé àti ìrírí show akẹyìn káàbọ̀ mi ì mọ̀ pé kójó wá o Ọlọ́run ló ní kémi gan múra lẹ̀. Tí n bá wà lórí ìdúró ìjú yẹn máa fẹ́ ń sá lọ bọ́ tí máa ti jókòó báyìí. Òun lèmi náà yẹ jókòó ni mo yẹ bá yín dọ́gba. Boko lè ń kọ́ṣẹ́ lọ́wọ́ mi. Bá mi kí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wo ètò ìgbàlódé àti ìrírí show lọ́wọ́ ẹ bá mi kí wọn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ìgbà tí ẹ bá ní àǹfààní láti máa rí wa. Orúkọ tèmi ni Ọpẹ́yẹmí John tí àwọn èèyàn mọ̀ as Owójẹ. Owó kí lẹ pè é? Ọpẹ́yẹmí John. Ọpẹ́yẹmí John. Bẹ́ẹ̀ tí àwọn èèyàn mọ̀ as Owójẹ. Owójẹ nìyẹn ni mo fẹ́ kẹ́ bá mi sọ àbí? OJ. Yes, OJ. Initials mi ni OJ. Ọpẹ́yẹmí J John. OJ lọ́pọ̀ àwọn olólùfẹ́ yín mọ̀ yín sí mo fẹ́ kẹ́ là á kó yé wọn dáadáa ni torí àwọn míì wọ́n máa wojú yẹn pé mo máa ń rí ẹni lórí eré orí ìtàgé dáadáa ṣé kí ló máa ń porúkọ ara ẹ̀ wọ́n mọ̀ yín dáadáa kán lè mọ orúkọ yẹn bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ mọ̀ yín dáadáa kán má tí rí ojú yẹn ni òkìkí àti ìràwọ̀ tọ́lọ́run fún yín kò ní wọ́ọ̀kùn ní dológo àná. Bàbá akínyẹn káàbọ̀ sórí ètò ìrírí àti ìgbàlódé àti ìrírí show. Ẹ kú lé sà. Bàbá ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí ọmọ ìlú wo ni? Ọmọ Ògòsùn ni mí. Ibo l'Ògòsùn yẹn wà? Ọ̀yún local government ní Kwara state. Ọ̀yún local government ní Kwara state. Ẹ wá fojú jojú bóyá bí ọmọ Ẹ̀gbá. Ẹ̀yin tẹ̀ tí ẹgbẹ́ súnmọ́lédè àwọn kan máa ní Ìbò ni mo jọ. Ẹjọ́ wọn náà mi ò fẹ́ rìn jìnnà ni kí n pọ́n ìlú tiwa náà lé. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí ẹ ti sọ ìlú yín àwọn iléèwé wo lẹ lọ lẹ́sẹẹsẹ? So ní ìgbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ayé mi mo lọ sí St. George's Primary School ní Zaria. So north iná bí mi sí north ìdẹ̀ mo dàgbà sí. So mo lọ St. George's Primary School. Ìgbà tó máa di 98 mo relocate láti Zaria lọ sí Kano láti máa gbé pẹ̀lú ẹ̀gbọ́n mi. So mo bẹ̀rẹ̀ sí attend from St. George's I moved to Queenad. Láti Queenad mo lọ King's College àti King's College. Ìgbà tí mo wà ní SS3 ẹ̀gbọ́n mi fi pé mi ò ṣe dáadáa tó so wọ́n change school mi. Mo dẹ̀ lọ Standard Foundation. When I was done in Standard mo get admission. Mo dẹ̀ di ọmọ University of Jos. Gbogbo ìgbà ìwé títí tẹ́ fi dàgbà ilẹ̀ Haúsá gan lẹ ti lò ó. Ṣé iṣẹ́ ló gbé bàbá àti màmá lọ ní àbí bò? A gbọ́ nínú ìtàn nígbà yẹn pé easy movement wà fún train láti Kwara State lọ sí North Kaduna precisely. So Zaria, Kaduna, gbogbo party North yẹn ẹ máa ráwọn ọmọ Kwara State ń bẹ̀ gan. So mo fi pé iṣẹ́ màá níṣẹ́ ló gbé dáàdì mi lọ. Iṣẹ́ wo ni bàbá ń ṣe ń gbà yẹn? Bàbá mi jẹ́ carpenter. Iṣẹ́ ló gbé wọn lọ sọ́hún pẹ̀lú màmá. Ẹ lè sọ Haúsá dáadáa báyìí o. Nínú àjẹ́ kẹ̀dẹ́kẹ̀dẹ́. Láì tí ni kẹ́ ẹ sọ ẹ ti ń sáré sọ ẹ sọ kẹ́ ẹ fi kí gbogbo àwọn olólùfẹ́ yín.
To dan uwana na gaishe ku, sunana Okpeyemi, kun sani a Zoje. Ya kuke? Ya yau? Ọ̀dà gẹ́gẹ́ bí ayé mọ̀ yín gẹ́gẹ́ bí gbajúgbajà òṣèré tíátà, báwo ni ọ̀rọ̀ tíátà yìí bẹ̀rẹ̀? Nígbà tẹ́ parí ẹ̀kọ́ yín ni àbí nígbà tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́? So journey me into acting bẹ̀rẹ̀ láti secondary school days mi. Mo rántí lọ́dún yẹn lọ́wọ́ nígbà tí mo wà ní SS2. Wọ́n fẹ́ ṣe drama, so they needed somebody to play a particular character tó máa jẹ́ ọmọ Yorùbá tó máa sọ English. Irú àwọn English tí Jennifer máa ń sọ yẹn. So ìgbà yẹn mo wà ní SS2, but àwọn SS3 ló fẹ́ ṣe drama and they needed somebody that would play that role. So wọ́n rí èèyàn tó máa lò. So wọ́n wá literature teacher wa gbà yẹn suggest mi. But ìjà máa ń wà láàrin SS2 àti SS3. Ẹ̀yin lẹ ń lọ, àwa ló kàn. So wọ́n wá ní kí èmi wá ṣe drama pẹ̀lú àwọn SS3, kí wá play character, wọ́n gbé character yẹn Ṣẹ́gun Ṣẹ̀gẹ́. So but don't reach out to me. I find it difficult to do it because mo feel like tí máa ṣe mo ń betray àwọn classmates mi ni. So after so many deliberation and all that, mo decide láti play role yẹn. And lẹ́yìn tá parí drama yẹn, tí máa ń lọ ládùúgbò wọn máa fi character ni mi pè mí. And at first, táwọn junior mi máa ń pè mí ní character yẹn Ṣẹ́gun Ṣẹ̀gẹ́, mo máa ń bínú. So àwọn àgbàlagbà máa ń pè mí lórúkọ yẹn náà. Àtàwọn tí parents wọn kàn wá fún graduation, and gradually it becomes fun, and àtìgbà yẹn mo ti pick interest. Nínú ẹ̀. Yes. Nígbà tẹ́ wá ṣe tán, ẹ lọ kà á nílé ẹ̀kọ́ ni àbúlọ́gà kan tẹ́ tẹ̀lé? So nígbà tí mo parí secondary school, mo apply for JAMB. I put in for theatre arts as my first choice. I was not given. My second choice was mass comm. Unfortunately, I was given mass comm. Mo ka mass comm ní University of Jos. But anything tó bá ní ṣe pẹ̀lú theatre ni mo máa ń participate. So mo join in mass comm theatre, mass communication theatre, but I was a mascot. So at a point, I was made the director of mascot. So I máa ń ṣe, tí máa fẹ́ ṣe, if there's any program activities in school, I máa ṣe drama and all that. So àti bẹ́ẹ̀ lọ, mo bẹ̀rẹ̀ sí lọ audition káàkiri ní Jos. So in one of the auditions, mo meet Akume. So bá ṣe ṣetán, bá ṣe parí audition mi tán tí mo fẹ́ máa lọ, ó kàn ní, young man, wait behind. So mo dẹ̀ ní thank you sir. So mo dúró, wọ́n parí audition bí around 5 or thereabout. But mo wá ń ta di bí 8 lálẹ́. So òun gan ti gbàgbé pé òun ní kí ẹnìkan dúró òun ta. So bó ṣe ṣetán tó fẹ́ jáde tó fẹ́ wọnú mọ́tò ẹ̀, mo wá lọ bá mi sọ, he asked me to wait. Wọ́n ní òun ti gbàgbé bí kí n má bínú kiri kan, and gbogbo gbà yẹn just so save dàbí alára. So ní ibò mo ń gbé, mo ní Bauchi Road, mo ń gbé ní àdúgbò yẹn terrible kan make you amalo ọ̀gá ẹ má jẹ́ lọ ẹni kí n dúró. I'm very sure you have something you want to tell me and all that. So ó share contact ẹ̀ pẹ̀lú mi. So mo text ẹ lọ́jọ́ yẹn, ìgbà tó di ọjọ́ kẹta ó ní kí wá bọ̀ wọ́n ní radio house kan. So mo lọ and all that. So aṣá sọ̀rọ̀, and from there wọ́n ṣe audition kan, wọ́n padà invite me and he gave me a role. And wọ́n gba iṣẹ́ kan náà gbà yẹn, it has to do with real estate. Wọ́n pè mí náà, wọ́n fún mi ní role kan tí mo play and all that. And àtìgbà yẹn, it's been from one step to another. Báwo alẹ́ yìí ṣe ọgbọ́n wo lẹ dá tẹ́ fi ráyè wọ àárín àwọn Yorùbá theatre practitioners tẹ́ fi dìkan gbòógì lẹ́ni tẹ́ fi dìràwọ̀? So one of the major challenge tí mo ní nígbà tí mo fẹ́ join the Yoruba movie industry was location for me. Then the language too was a barrier. Gẹ́gẹ́ mo sọ síwájú pé ilẹ̀ Haúsá náà bí mi sí, ilẹ̀ Haúsá ni mo dàgbà sí. The only time tí mo máa ní orí ọ̀fẹ́ láti sọ Yorùbá ni bí a ti máa wà pẹ̀lú àwọn family mi. Tàbá ti bọ́ síta, tá a bá sọ pidgin Haúsá la máa sọ. So mo sọ fún Akume pé, okay, Akume advised me, but I would love it if you can go to Lagos. I think you have a better opportunity there. Productions were not forthcoming in Jos. Àwọn iṣẹ́ tá máa ń ṣe ní Jos nígbà yẹn ó lè jẹ́ nǹkan láàrin oṣù mẹ́fà, a máa rí fíìmù kan yà.
torí pé there is no market for filmmaking in the north. Mi ò sọ̀rọ̀ sí o, mo sọ̀rọ̀ ìgbà yẹn. So ó advice mi pé kí n lọ sẹ́kọ̀ọ́ bí màá rí opportunity gan lẹ́kọ̀ọ́ and all that. So bá tí mo ṣetán ní school, truly mo wá sí Èkó with the intention of nǹkan tí mo yàn láyò ni mo fẹ́ wá pursue. So bá tí mo dé Èkó, ọjọ́ kẹta tí mo dé Èkó, I was just walking on the streets. Mo ṣe rí signpost kan nìyẹn. Wọ́n kọ audition. So mo pe nọ́mbà yẹn. So ibẹ̀ mo ti meet Mr. Shola. Mr. Shola jẹ́ bí agent tó máa ń recruit àwọn èèyàn fún iṣẹ́ and he recruit actors too fún producers. So Mr. Shola ló link mi mọ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́. Ọmọdé olówó ni orúkọ wọn. Ọpẹ́yẹmí Lawal, a máa ń pè wọ́n ní ọmọdé olówó. Àdúgbò làwọn wà. Ketu làwọn wà. Ketu Ilé Access. So Mr. Shola tallest, àwọn ló link mi mọ́ ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́. So ìgbà tí adébẹ̀ audition náà kọ sí ara signpost. So ìgbà tí mi dọ́dọ̀ wọn, I was expecting to see large number of people tó wá fún audition. So wọ́n ní ọmọ tí mo mú wá tó fẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ lélẹ́yìí. So I was like, sorry sir, mi ò ní mo fẹ́ kọ́ṣẹ́. Audition borí tẹ kọ. Tàbí ṣe bọ̀ láti ilẹ̀ Haúsá. Nǹkan tí ẹ kọ síbẹ̀ ni ó ní gbé bíbí wàá sanwó fọ́ọ̀mù ni o. Wàá máa tẹ̀lé ọ̀gá yìí, wàá máa mú ẹ lọ sí location. Wàá sanwó fọ́ọ̀mù. But mo ti join AGM, this is my ID card, AGM registered member. Lọ́hùn nìyẹn o. Wọ́n ní kò ń ṣe. Lọ́hùn nìyẹn kì í ṣe bí. Wọ́n ṣe ń ṣe níbi kan ìwọ bòmí ni o, bíbí wàá ṣẹ̀ṣẹ̀ gba fọ́ọ̀mù ni o, wàá kọ iṣẹ́. But because I was so passionate about it and tó dẹ̀ mú mi relocate náà nìyẹn, mi ò mind ìgbà yẹn, the form was 5,000 naira. So mo sanwó fọ́ọ̀mù. So ọjọ́ yẹn mo sanwó fọ́ọ̀mù. So I was eager. Ọjọ́ wà ní location. So wọ́n ní owó létí lọ location sí o, wà lọ́jọ́ Thursday. Our rehearsal is on Thursday and Sunday. Thursdays and Sundays on share rehearsals. So I think that was on a Tuesday or so. So mi ò lè wait kí Thursday dé. So bá tó dé Thursday, mo lọ sí rehearsal. Adé rehearsal I ṣe one or two things and all that. Àwọn tó mo wá notice pé in the Yoruba movie setup, kò dàbí English tí mo ti ń bọ̀. English ò kí ń train. Tó bá fẹ́ train àwa lọ train ara ẹni. Unlike now, tí film schools too are and all that. So mo notice pé àwọn kan sọ pé oníjó làwọn ń jó. Àwọn kan fẹ́ act ni. Wọ́n act. Àwọn kan fẹ́ kọrin ni. So where ṣe wá ọkọ ṣe mi sí. Bá ti ṣe ń bì kan lóòótọ́ ìwọ bòmí ni o. So I make it very obvious pé acting ni mo fẹ́ wá kọ́ and all that. So mo ṣe rehearsal lọ́jọ́ yẹn. Ohun tó wá jẹ́ kan tó surprise mi pé wọ́n ní mi ò ní láǹfààní àti lọ location till after 3 months. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní that is the law here. Wàá ṣe rehearsal fún oṣù mẹ́ta. Lẹ́yìn oṣù mẹ́ta ni wàá ṣẹ̀ṣẹ̀ máa lọ sí location. Ẹ bá di sọlé fún mi tẹ́lẹ̀ kí tó gba fọ́ọ̀mù. Nítorí bá ti má ti dé bíbí kí tí wàá fi ṣe audition ní rádẹ̀ máa lọ location gba àwọn stars yẹn and all that. But the process was very tedious, but then it was fun. It was fun because ibẹ̀ láti kọ́ so many ẹ̀kọ́ and all that. Sinimá ò lè wá kọ́kọ́ kópa nínú ẹ̀ nígbà tí ẹ dé sílùú Èkó. So ní after 4 months ni mo tún ní opportunity láti bá wọn kópa nínú iṣẹ́. Wọ́n pe title iṣẹ́ yẹn ní Egbò Ọkàn. Egbò Ọkàn, ta ló ní sinimá yẹn gbà yẹn? It was produced by Adesina. À ń pè wọ́n ní Great Value. Àwọn ló ní iṣẹ́ yẹn. Ọdún Adekola ló direct iṣẹ́ yẹn. Ọdún Adekola, Funke Akindele àti Yomi Fabiyi ló play lead role iṣẹ́ yẹn. So ẹ má bínú, nígbà tí ẹ wá dé location tó jẹ́ pé irú àwọn ẹlẹ́rìí ní sinimá tẹ kọ́kọ́ kópa bẹ̀, báwo ló rí lára yín? Tí ẹ bá gun ẹṣin inú mi lọ́jọ́ yẹn ẹ ní kọsẹ̀. Inú mi dùn gan. I feel so fulfilled. I feel so fulfilled. Mo bá Ọdún ya picture. Mo bá Funke Akindele ya picture. And mo post ẹ̀ sórí social media mi gbà yẹn, Facebook gbà yẹn àti TikTok. And this boy, where you there? You not come out for you. So that is the fun of it. So ní location yẹn, wọ́n ní màá ṣe 2 scenes. So wọ́n fún mi script àti ká tó di location ni mo ti gba script, so mo ti mọ nǹkan tí mo fi wá ṣe, mo ti ka script dáadáa. I was well prepared. So when we got on set,
mo ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ, so director wa bẹ̀rẹ̀ sí add owó sí and all that, so it became a bit difficult for me. Mo sọ fún mi pé background mi, dialogue tán fún yín sí, because of my background, so it became more like a challenge. So one struggle láti gbówó yẹn mi. This is your first attempt on a flop, but it all went well. So nígbà tá a ṣe tán tí PM wá sọ fún mi pé ó ti ṣe tán o, mo ṣe mo lè máa lọ lé, ó ti ṣe tán, tó bá wẹ̀ ó lè máa lọ, tó bá wẹ̀ ó lè dúró. So nǹkan náà àwọn ọ̀gá tí mo bá ní location yẹn, ìyẹn ti already sọ fún mi pé tá a bá ṣe tán máa dúró, máa assist láti ti generator. Tí mo ṣe teddy bear mi tó join papọ̀, mo dẹ̀ ó kit wá location, máa ti generator, mo ti kàn wò yẹn bí ṣé you dey whine me ni. So bàtà ṣe tán mo lọ bá ẹni tó jẹ́ bí senior sí mi pé ta ló máa fún mi lówó. Ó wá wò mí pé kí ló sọ́nsìn, mo ní wọ́n ní mo ti act tán bí who go pay me. Ó wá ní pay fún kíni, mo ní acting tí mo ṣe náà. So ó wá rẹ́rìn mọ́ mi ò sọ French, Yorùbá ni mo ń bá ẹni yìí sọ. Mo ṣe ní kí n máa bọ̀ nìyẹn, mo ṣáà tẹ̀lé, ó ní kí n gbé báàgì mi, mo ní kí n máa bọ̀. So ó wá mú lọ síbi táwọn ọ̀gá jókòó sí. Ọ̀gá mi wà ń bẹ̀, àwọn tó já wọn ọ̀gá mi náà wà ń bẹ̀. Ó wá ní nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn kí n tún sọ. Ó ní kí ni mo sọ, ó ní nǹkan tí mo bì ó lẹ́ẹ̀kan yẹn kí n tún sọ. ẹ ti máa wò bí alábòsí ẹ̀dá o. So mo wò bí kí ló ń ṣe ẹni yìí, ṣé mo ti ṣì sọ ni láti gbé French àbí ànágó ni mo sọ. So ọ̀gá mi náà ni sọ kí ló sọ. Mo ní mo sọ fún wọn pé mo ti act tán ni, ta ló máa fún mi lówó. Àwọn ọ̀gá yẹn wọ́n wojú ara wọn bó ṣe bẹ̀rẹ̀ sí rẹ́rìn nìyẹn. So mo pause, mi ò kọ́kọ́ read the meaning sí nǹkan tí mo sọ bí àbí nǹkan tí gbowó mi ni àbí ṣé Yorùbá tí mo sọ ṣé mi ò correct ni and all that. Wọ́n lè bínú tó dáwọn pé ibi tẹ́ ti ń bọ̀. So báyà lọ sọ ń bí lọ́hùn, èyí Yorùbá náà sọ ń bí. Ní point yẹn náà ti jẹ́ kó yé mi pé o ṣe ń kọ́ ẹ̀kọ́ ni, and as part of nǹkan tó ń kọ́ òun ló wá ṣe ń bèbè bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bẹ̀ yẹn. Ó yàtọ̀ sí ti bí o. Tẹ́ bá lọ sí audition tó máa mú yín bẹ̀ yẹn, wọ́n á fún yín lówó, wọ́n kì í ṣe ń bẹ̀ ń bèbè. Ó kọ̀dà bẹ́ẹ̀ ni tó ń gbé lẹ́kọ̀ọ́ àtẹ̀yìn tó ń gbé Ìbàdàn ni, tó bá dá mọ́tò tó ní Ìbàdàn, o lè catwalk wọlé, o lè ya selfie wọlé, mọ́tò reverse wà bẹ́ẹ̀ bóyá kó yìí hàn bí ẹ̀dá wàá lé mú ni. So wọ́n jẹ́ kó yé mi pé it's more like a privilege tí upcoming bá play a role báyẹn with those kind of superstars. And as such mi ti lẹ́tọ̀ọ́ sówó ń sìn yẹn. Ìgbà wọn ni mo wá pè ní sẹ́yìn later bàtọ́ bí ṣe yẹ tán ṣáà lecture me and all that. So mo ní okay, it's fine. Mo wá pè ẹnìyẹn sẹ́yìn later pé ẹ jọ̀ọ́ ìgbà wà ní màá tó máa gbowó. Owó yìí náà ni. Because ibi tí mo ti ń bọ̀ tí máa ti ṣe ní shoot wẹ́lá kú mi ó máa fún mi lówó. Mo wá bẹ̀rẹ̀ jọ ìgbà wo ni màá tó máa gbowó. Ó wá ní tígbà yẹn máa tó pé mi ò ní láti bí anybody. Bí táìmù yẹn bá ti tó mi ní bí anybody, wọ́n máa fún mi lówó ní táìmù yẹn. Ó túmọ̀ sí pé tí wọ́n bá ti máa go tán pè yín báyìí pé ó jè so ráyè ní ọjọ́ báyìí sọ́jọ́ báyìí láti bá wa ṣiṣẹ́, ó túmọ̀ sí pé àsìkò ti tó nìyẹn. Well, we thank God. Ó dáa, ẹ jẹ́ kí wọ́n padà sórí ìrìn àjò yín láti Jos yẹn. Nígbà tí wọ́n yẹ àkúbẹ̀ ní kẹ́ relocate pé kẹ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́, tẹ́ dágbére fáwọn òbí yín, kí ni wọ́n sọ nígbà tó mọ̀ pé iṣẹ́ tíátà ló fẹ́ gbé yín kúrò nílé o láti mọ̀ bọ̀ wá sẹ́kọ̀ọ́? Ọjọ́ burúkú èṣù gbomi mu ni ọjọ́ tí ní nǹkan tẹ́ fẹ́ kí n rántí. Bad day devil drink water. So I lost my dad at a very teenage age. And ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mo gbé dàgbà. Unfortunately it's also late. So mi ò ní courage láti sọ fẹ́ gbọ́n mi pé mo fẹ́ relocate lọ sẹ́kọ̀ọ́. I couldn't do it. So I sent him an SMS. Àjọ wà papọ̀ ni o. So I sent him an SMS. And I told him, I want to appreciate you for how far you have helped me. And I also want to plead láti relocate lọ sí Èkó so that I can pursue my career. Kí wàá lè ṣe wọn? Wọ́n sọ nǹkan kan. Wọ́n pe mom sí mi. Wọ́n dẹ̀ pe èmi náà. Ẹ̀gbọ́n mi dẹ̀ bú sẹ́kún lójú mi for the very first time.
kí ló dé? Sorry, please. Lára àrírí náà ni o, ohun tá à ń fẹ́ lórí ètò yìí rèé, lórí ètò ìgbàlódé àti ìrírí show. Àwọn ìrírí yín òun la fẹ́ mọ̀, òun la fẹ́ gbọ́, ara ẹ̀ náà ni ẹ mọ̀ kan kọ́ lọ́n dẹlẹ̀ fún èèyàn rí. Ẹ jẹ́ àṣẹ báyìí, ẹkún ayọ̀ ni, ẹkún ayọ̀ ni. Kí wá lẹ̀gbọ́n yín sọ lọ́jọ́ náà? So mo jókòó, mom sí mi jókòó, àwọn náà jókòó. Àwọn sọ fún mi pé kí nǹkan tí mo send sáwọn yẹn pé kí n sọ. So èmi sọ fún mi kàn ká, wọ́n ní kí n sọ. Mo wá sọ fún wọn pé mo fẹ́ relocate lọ sí Èkó, pé mo fẹ́ lọ pursue acting career mi. Ẹ̀gbọ́n mi sunkún gan-an, mom sí mi náà sunkún. Because my dad died when I was 9. 9 years. Àdẹ̀tìgbà yẹn ni mo ti move lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi. Ọmọ ìyá yín, ọmọ bàbá yín lẹ̀gbọ́n yín yẹn. Yeah. So I was his best friend. Àjọ sórí bẹ́ẹ̀dì kan náà ni. Ìgbà tán ra Vespa wọn, àjọ plan ẹ̀ náà ni. Ó ní bike kan tó ń gbé Vespa nígbà yẹn. Ìgbà tó ra first motor wọn náà, wọ́n sọ fún mi kan tó rà. As a matter of fact, ẹ̀gbọ́n mi ní àwọn ike paint ayé àtijọ́ onírin kò ń ṣe èsì tó jẹ́ plastic ẹnu bẹ̀rẹ̀ máa ń kówó sí, máa wà ní ilé ṣe bẹ̀rẹ̀ máa ń store owó sí. So ìgbà tó yẹn pé tó ra mọ́tò, wọ́n ra mọ́tò. Ìgbà tó fẹ́ marry, àjọ plan gbogbo ẹ̀ náà ni. So àti kékeré mi, ẹ̀gbọ́n mi, he doesn't treat me like a child. Ọ̀rọ̀ tó ń tẹ́yẹ̀ lè bá ọ̀rẹ́ èèyàn sọ àgbàlagbà, wọ́n ṣe máa ń relate nìyẹn. So when I told him I want to relocate, bẹ́ẹ̀ni bí mo fẹ́ betray wọn ni. So lẹ́yìn tí mo wá sunkún tán, mo wá sọ fún wọn pé kò sí opportunity fún mi ní north. So I need to go. And I will be happy if you can bless me. Wọ́n dẹ̀ ṣàdúrà fún mi. So wọ́n ní ọ̀dọ̀ ta mo fẹ́ dé sí Lagos. Mo ní mi ò tí mọ̀. Because I want to go to Lagos. I want ní okay. Gbogbo adé party ways lọ́jọ́ yẹn. So èmi nìkan padà sínú yàrá, mo lọ dá ẹkún mi sùn. Dẹ̀ nojú mi. So mo lẹ́gbọ́n kan ní Kánò gbà yẹn, wọ́n ti move wá sí Èkó. Mo dẹ̀ ní nọ́mbà wọn. So mo wá pè wọ́n lọ́jọ́ yẹn, mi kàn jọ ni mo fẹ́ move wá sí Èkó. Gbogbo ọdún tá à ń sọ yìí bí iye ẹ̀wò ni. So I'm talking 2009. 2009, 2009. 2009, 2010. Because eventually mo move wá sí Èkó. 16 years ago. Mo move wá sí Èkó ní 2010. So mo wá pé ẹ̀gbọ́n yẹn mo fẹ́ move wá sí Èkó and all that. Wọ́n ní kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n yẹn tọ́jú ẹ̀ náà, kí ló dé? Wọ́n ní mo fẹ́ change the environment and because I want to pursue a career in acting. Wọ́n ní okay. Wọ́n ní tí ẹ bá mind pé màá scot sọ́dọ̀ yín pending gbà tí màá fi get accommodation to me. So he said no problem. But àǹtí mi wà l'Èkó, Bọ́lá ń ti l'Èkó, but I don't want to come to her place because mo jẹ́ nìkan tó respect privacy mi gan, obìnrin làwọn, so wọ́n dẹ̀ ti láwọn ọmọ, so mo find it difficult láti move wá sọ́dọ̀ wọn. Torí pé àwọn jóbìnrin torí ọkọ àtàwọn ọmọ. So ẹni yìí guarantee mi pé kí n má worry bí anytime ìwọ kọ́ ni kíníkan and all that. So gbà tó tóbi, so àwa dá ọjọ́ bí okay tó bá di next month I move and all that. So gbogbo plans mi náà lájọ bó ṣe ń plan mo ń carry wọn along and all that. So gbà tó kù a week tí mo fẹ́ move gbé call mi mọ́. Kí ló ṣẹlẹ̀? Gbé à ń pè ní ẹni bùrá láńre and títí di moment tí mo ń bá yín sọ yìí mi ò tí ì fojú kàn wọ́n. Ẹ dẹ̀ sọ̀rọ̀ láti ìgbà yẹn. À ń sọ̀rọ̀, wọ́n dẹ̀ wà l'Èkó yìí. Ẹ sọ̀rọ̀ lórí aago. As a matter of fact, mo ń gbé ń Kòròdú, àwọn náà ń gbé ń Kòròdú. Ẹ dẹ̀ fojú kanra.
ẹ̀gbọ́n yín tẹ sọ tẹ fílẹ̀ sí north tẹ ní ẹjọ́ ké níwájú mọ́mì ẹ láwọn ò sí mọ́ báyìí ọdún wo làwọn jáde láyé. wọ́n kú ní 2015. lẹ́yìn bí abẹ́ ọdún 5 tẹ kú lọ́dọ̀ wọn. So ìgbà tí mo fẹ́ move mo ṣàbẹ̀rẹ̀ mo pè wọ́n títí wọn gbé kọ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ wọn gbé kọ́ ọjọ́ ẹlẹ́kejì wọn gbé kọ́ ṣẹ̀gbọ́n mi bí mi alpha ṣé wà ti láàrin sọ̀rọ̀ ṣé tó send address ṣe mo kàn ṣe mi wà lọ́n tí send address mi tí mo bí mo bọ́ lẹ́kọ̀ọ́. So mo pè wọ́n throughout ìgbà tó kọjọ́ méjì tí mo fẹ́ kó n kánò mo pè wọn pick up tó bá dé point kan máa switch off. But mo ti made up mind me be anything whatever is going to take. lílọ lẹ́kọ̀ọ́. ọjọ́ tí mo ti set it, I've prayed, I've fasted about it. My phone carry on ọjọ́ yẹn, I'm coming to Lagos. So ìdè to ọjọ́ yẹn ẹ̀gbọ́n mi ti pè mí wọ́n bá mi sọ̀rọ̀ gan-an wọ́n dẹ̀ sọ fún mi báwọn máa miss mi gan but anything tí máa fẹ́ ṣe I have his support. So bá ti ọjọ́ yẹn pé tí mo fẹ́ move wọ́n fún mi lówó mo dẹ̀ ra ticket Odunlade ò dẹ̀ gbé kọ́ wọnú mọ́tò plane ilẹ̀ wọ̀ láti north wá sí Èkó. mọ́tò wọ́n pè luxurious bus àwọn luxurious bus yẹn ọdún yẹn lọ mo wọ ní 2,700. So mo wọnú mọ́tò mo pè wọ́n throughout wọn gbé kọ́ I ṣáà move bàtà kọjá Zaria tá ń lọ Kaduna mo wá pé àǹtí mi pé mo ń bọ̀ wá sí Èkó. àti yín tẹ́ fẹ́ pé tẹ́lẹ̀. So mi ò lọ option mọ́ wá pàtí mi mo ń bọ̀ wá sí Èkó wọ́n lọ́jọ́ wo mo ní mo ti wà lọ́nà. Kí ló ṣẹlẹ̀? ọ̀ ní wò pé àbẹ̀wò àbúrúkú kan lè fi ń sábọ̀ ni. So wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní kò sí mo fẹ́ máa gbélé kò ní ó rẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ mo ní mi ò pààrọ̀ láti dé sọ́dọ̀ yín wàṣíwá sí Èkó tó ní wọ́n sọ́dọ̀ mi so wọ́n ṣe lo language yẹn so mo yẹ má wọlé ìmàdé sọ́dọ̀ yín. So ìgbà tí mo end kọ́ yẹn mo ṣe ń pè Odunlade wọ́n máa gbé kọ́ and all that didn't pick. So mo rántí pé mo dé Ọjọ́ta ní after 4 ní ìdájí mo dẹ̀ bọ́lẹ̀ mo dẹ̀ pray mo pè Odunlade throughout ní àti moment yẹn náà wọ́n gbé mo wá pàǹtí mi bí mo ti wà lọ́jọ́ta wọ́n ní okay no problem bá àwọn wá pick me wọ́n ṣe wá pick me nìyẹn. So because I didn't inform her I was coming I didn't inform the husband ẹlẹ́ran ara ní gbogbo wa. ọkọ òun ò ní gbà ọ máa rò pé àjọmọ yín ni. So bóun tó sọ mí di ẹni tó gbé lọ́dọ̀ àǹtí mi nìyẹn for a very short while. So gẹ́gẹ́ mo sọ fún mi determination mi ni pé mò ń bọ̀ wá fún it's just truly to come face my career. Òun ló nǹkan tó prompt mi ni àtọjọ́ kejì mo ti bẹ̀rẹ̀ sí ní káàkiri. Ibo náà ti ń ṣe audition. ẹ ti rí audition. So wọ́n ti lẹ́ ẹgbà fọ́ọ̀mù ní o. Palm Grove ọmọ abẹ ìbò ló ń jẹ́ Palm Grove àwọn mọ́tò àwọn jìnnà àìkó wọ́n máa jí ẹ lọ́wọ́ máa ṣe kíní kan so ìyẹn náà fi fear sí mi lára. So luckily for me ọjọ́ kẹta ni mo rí kíní signpost audition tí mo sọ fún yín and that is how my journey into Yoruba movie industry began. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àti ẹ̀ ń wò wá lọ́wọ́ ètò Ìgbàlódé àti Ìrírí show lẹ̀ ń wò lọ́wọ́ yìí lórí Some Crown TV a wà lórí YouTube a wà lórí Facebook a wà lórí Instagram a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ bá ní ohun tí ẹ fẹ́ bá wa sọ ẹ fi sí under comment section àkà àdẹ̀dá yín lóhùn ẹni tí ó bá dẹ̀ fẹ́ ẹni báyìí mo fẹ́ kẹ́ bá wa gbé wá sórí ètò yìí ẹ fi orúkọ ru ẹni bẹ́ẹ̀ síbẹ̀ nígbàgbọ́ pé a ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tí wá ní o wá ní àlọ́nà méjì Oje bí àwọn olólùfẹ́ ètò wa àtàwa gan táwa nílé agodo à ń gbádùn àwọn ìrírí yín ó wọ̀ wá lákìyẹmí ara ẹ jẹ́ wá padà sí ọ̀rọ̀ tèkó nígbà tẹ́ dẹ́kọ̀ọ́ ṣé gbogbo ìgbà tẹ́ ń rìnrìn àjò yẹn náà ọ̀dọ̀ sísá yín lẹ wà ó tó bí oṣù mélòó àbọ̀dún mélòó tẹ́ lò lọ́dọ̀ wọn báwo lẹ tún yẹ tẹ̀síwájú. Alright, so gẹ́gẹ́ mo sọ fún yín pé lẹ́yìn ọjọ́ kẹta tí mo dẹ́kọ̀ọ́ ni mo meet ọ̀gá mi. So luckily fún mi nígbà yẹn wọ́n secretary tó ń bá wọn ṣiṣẹ́
bẹ́ẹ̀ ẹni ẹ fẹ́ lọ serve or something so wọ́n ní the secretary so ọjọ́ tí mo sanwó form tí mo sọ fún mi mo sanwó form and all that so mo wá tún ẹ̀sán mi ṣe ṣíbùlẹ̀ ó sì máa bá yín ṣe secretary so at least máa tẹ̀lé súnmọ́ yín dáadáa wọ́n ní òkè tí máa fẹ́ ṣe inú no problem so a week later so mo resume as secretary l'office wọn so the only thing they do there is just production nǹkan náà máa ń ṣe and all that so in that course mo meet àwọn èèyàn gan mo meet àwọn tó jẹ́ bí junior tó dé lẹ́yìn ìgbà tèmi dé mo meet àwọn nǹkan tó jẹ́ senior sí mi so I met somebody wọ́n gbọ́ wọn ní Mr. Wale senior làwọn so wọ́n sọ fún mi àwọn ní apartment kan ní Kòròdú wọ́n fẹ́ kókó wọ́n fẹ́ kó wá sí Kétu mi ti máa ní owó díẹ̀ kí mo wá àwọn máa kọ́ mọ́ mi lọ bá landlord ní pé àbúrò àwọn lọ́wọ́ máa gbé bíbí ẹ ṣeun so mi ò lọ option náà kò ní láti pé lé ní ṣùgbọ́n mi wá send owó sí mi pé bọ̀dà wá lè ṣe mọ́ mi lọ bá landlord wọn ní Kòròdú nìyẹn so mo lò bẹ́yà 7 or 8 months nílé ẹ̀gbọ́n mi lọ́dọ̀ sister yín yes kí n tó eventually get apartment dem so luckily for me àwọn gbogbo kan tó wà nílé kan ní bọ̀dà wálé yẹn kókó so he left some stuff sí mo rà the rug the bed spread and all that. táyìn náà fi bẹ̀rẹ̀ ọmọ bọ̀ yìí. bèrè bá ṣe bẹ̀rẹ̀ sí pò ní. sinimá wo wá ní sinimá àkọ́kọ́ tó yẹ pé ńgbà tẹ́ dẹ́kọ̀ọ́ tí ẹ ṣe tó jáde tó jẹ́ pé ẹ jókòó ẹ wòra yín ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé àwọn àǹtí yín náà wọ́n rí tó jẹ́ pé ó délé Haúsá náà tí wọ́n rí lọ́hùn-ún tó jẹ́ pé wọ́n wò pé ọmọ ìdí ẹ̀wì bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. ok permit mi láti fi òkú kan pẹ́yẹ méjì. àǹfààní wà. kí ẹ mo yẹ sọ síwájú pé fọ́ sinimá tí mo ṣe wọ́n pe àkọlé ẹ̀ ní Egbò Ọkàn tí Odunlade kópa nínú ẹ̀ Funke Akindele lọ́jọ́ play lead. so ní location yẹn náà ni àti Funke ti ń sọ fún àwọn tó jẹ́ bí ọ̀gá wọn báwọn fẹ́ ṣiṣẹ́ kan wọ́n pe title iṣẹ́ yẹn ní ọ̀gá náà pe title chameleon àti Funke Akindele oníṣẹ́ yẹn so lẹ́yìn táwa ṣe iṣẹ́ Egbò Ọkàn tán làwọn náà yaṣẹ́ yẹn so èmi náà wà nínú iṣẹ́ yẹn mo wà nínú ọ̀gá so ọ̀gá yẹn ló kọ́kọ́ jáde tí n bá corporate or last school ló tọ̀gà mi ò rántí ẹni tó ta precisely náà méjì so àwa la kọ́kọ́ ya tiwọn àwọn ya tiwa káwa tó ya tiwọn but wọ́n ló kọ́kọ́ jáde so nígbà tí ọ̀gá jáde àwọn ọ̀rẹ́ mi sọ fíìmù tá a lọ ṣígbà yẹn ti jáde kí n kọ́ kìnìkan and all that so mo wá rà á lọlé mo ra disc yẹn mo rà á lọlé mo fẹ́ gbọ́n mi ọkọ wọn wà ń bẹ̀ ọkọ wọn ò support mi doesn't support well. tẹkẹrù yí Haúsá ọkùnrin wo lágbàrú ẹ lẹ́kọ̀ọ́ yìí àbúrò ìyàwó mi. so mo ra sinimá yẹn mo wálé mo fún wọn èrò pọ̀ ń bẹ́ẹ̀ but mo fẹ́ kó jẹ́ bí surprise fún wọn ni bí kàn wò kàn rí mi nínú ẹ̀. scene mélòó lẹ ṣe. I did just a scene just a scene ni mo ṣe nù ẹ̀ so wọ́n wá fi disc yẹn sí wọ́n ṣàfàsọ́wọ́ dẹ̀ ó ti ń play ṣe ni mo mú coke mo jẹ biscuit ẹ máa tó kàn mí sí ẹ máa tó rí mi. ẹ máa tó rí star. ẹ máa fọ́ ó bá dẹ̀ ń dé sínú tí mo wà wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí ẹ máa rí mi sí party scene kámẹ́rà ṣáà èmi ń kọ́ ẹ̀ tí show mi àmọ́ àti ń gé kéèkì àmọ́ àti lọ sí ending àmọ́ kàn rí inú gbọ̀n mi ni kámẹ́rà yẹn fẹ́ inú gbọ̀n mi wọ́n bí apá mi báyìí ó yá show ojú mi wọ́n máa ti parí sí ní mi ò máa ríra mi wọ́n níjọ ọ̀pọ̀ máa tí mi jọ fún mi remote yẹn ìdá ẹ má bínú ẹjọ́ ẹjọ́ ẹ má bínú sorry everybody o wà á ti ta padà sẹ́yìn díẹ̀ àbí mo dẹ̀ ṣẹ́jú gbàtọ́ ṣò mí ni mo tún sí nìyẹn wo mi ríra mi bẹ́ẹ̀ ìyàwó dàbí ẹnu mi ṣé màá máa sọ fáwọn èèyàn bí ẹwọ ẹnu mi ni. ọ̀rọ̀ yẹn má dàbí ọ̀rọ̀ ẹnìkan náà tó káwọn ará ilé ẹjọ́ tó ní mo wà nínú fíìmù yìí òun lòun ṣe òkú tó daṣọ funfun borí báwo la ìfẹ́ mọ̀ lóòótọ́. ìgbà tí fíìmù yẹn wá parí tí fíìmù parí táwa roll credit mo wá rí Ọpẹ́yẹmí John as extra mo wá pọ́ọ̀sì ẹ̀ mo wá fi àǹtí mi pé ṣe lórúkọ mi mo wà nínú fíìmù yìí ọwọ́ mi ti sọ fún yẹn orúkọ ẹ̀ mo rí bọ́ mi ò rí wọ́n kan bẹ́ẹ̀ mo lè ṣe mo ṣe ti rí pé irun gbọ̀n mi ẹ má sọ fáwọn èèyàn ṣe rí pé irun gbọ̀n mi náà ó tọ́. So lẹ́yìn yẹn kò pẹ́ sígbà yẹn ni Egbò Ọkàn ṣẹ̀ṣẹ̀ wá jáde so kémi gangan tó wo Egbò Ọkàn àwọn èèyàn ti wo ní church àǹtí mi so wọ́n ti bẹ̀rẹ̀ sí àbúrò yín yẹn ṣó ṣe fíìmù ni àwọn orí ní fíìmù kan àwọn Odunlade wà ń bẹ̀ àwọn Funke Akindele ó ṣe kíní kan so àǹtí mi ló wá ra fíìmù Egbò Ọkàn sẹ́ni méjì tẹ́ ṣe yẹn ìyẹn pépéré nínú yẹn. yes àwọn ará fíìmù yẹn wálé
wọ́n wò wọ́n yá àwọn ọ̀rẹ́ wọn wọ́n wò wọ́n ṣàyà àwọn èèyàn gan-an ẹ lọ́wọ́ àbúrò mi wà nú ẹ̀ lọ́wọ́ àbúrò mi wà nú ẹ̀ lọ́wọ́ àbúrò mi wà nú ẹ̀ and fídíò nìyẹn náà ṣe yẹn náà bó ìbẹ̀rẹ̀ nìyẹn sinimá mélòó lẹ́yìn fún ara yín ti wá yà. ẹ̀kọ́ ṣáà ń throw me back. My first movie was titled Ọ̀pẹ́yẹmí. Ọ̀pẹ́yẹmí. Tí Molak ló tà. Mo ti kọ story Ọ̀pẹ́yẹmí yẹn láti ìgbà tí mo wà ní secondary school. First script ever tí mo present fẹ́ gbọ́n mi yẹn ìgbà tí mo fẹ́ kọ́ ń Kánò. So mo ṣe graduation mi ní 2014 bí mo ti kọ́ iṣẹ́ tíátà tán. Mo ṣe graduation náà máa ṣọ. Lọ́dọ̀ ọ̀gá yín. Lọ́dọ̀ ọ̀gá mi mo ṣe graduation ìgbà yẹn wọ́n máa ń ṣe graduation. I ṣe graduation. So after tí mo ṣe graduation, after tí mo ṣe, I take it again, editor. After tí mo ṣe graduate, I take it again. After tí mo ṣe graduation tán, mo present the script mi fún ọ̀gá mi and all that. So I ṣe casting and so gbogbo àyẹ̀mó tí ní relationship pẹ̀lú àwọn actors kọ̀ọ̀kan. Èmi àti Jaiye Kuti. Mo ti ṣe ọmọ Jaiye Kuti níbi fíìmù mẹ́ta àbí mẹ́rin so àti ní bond àti relationship a máa ń chat gbà yẹn bíbí ṣì wà so a máa ń ping. So mo ní relationship pẹ̀lú Jaiye Kuti, mo ní relationship pẹ̀lú Akin Lewis. Mo ní father, mo ní somebody, mo ní the role of a father and mother. So mo reach out to them personally. Mi ò ní kẹ́nìbọ̀dé bá mi pè wọ́n. I call them personally bí mo fẹ́ ṣiṣẹ́. Ìwọ ló ní mo ní. Ẹ̀rẹ́ ni fún yín lówó ń gbà yẹn ni àbẹ́ lọ gbowó alájẹmásùn. Ẹ̀gbọ́n mi tí ó ti dolóògbé lónìí àwọn náà ló sponsor project yẹn. So my first project was titled Ọ̀pẹ́yẹmí and after then I did Soulmate yẹn mà tàwọn ọ̀rẹ́ mi lájọ kówó papọ̀ tàbí ṣe Soulmate. Lẹ́yìn ìgbà yẹn fúnra mi mo ṣe Voiceless and all that. So far so good. Mo ti ṣe fíìmù mẹ́rin tó jẹ́ tiyín fún ara yín. Lénìí ẹ̀gbọ́n yín tẹ́ ń sọ yìí tí wọ́n ti dolóògbé yìí tó bá jẹ́ pé wọ́n yìí wà láyé ipò wo lẹ̀ bá fi wọ́n sí báyìí. Mo fẹ́ sọ categorically Ọlọ́run ló ń tì ẹ̀dá lẹ́yìn o Ọlọ́run dẹ̀ ló ń fún yàn ṣe. But mo kàn nígbàgbọ́ kan níbi tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ṣì wà láyé ibi tí mo wà lónìí kan ni màá wà. Ẹ̀gbọ́n mi jẹ́ family breadwinner wa. Òpó kan lẹ̀gbọ́n mi tí everybody dìrọ̀ mọ́. Transformer kan ni wọ́n. So when he died bí 10 years setback ni fún gbogbo wa pátápátá. So tó bá jẹ́ wọ́n ṣì wà láyé gẹ́gẹ́ mo ṣe sọ́jọ́ Ọlọ́run ló ń tìyàn lẹ́yìn Ọlọ́run bá yàn ṣe. Ó ṣe ṣe kí sinimá yẹn ti tó gún. Ó ṣe ṣe nínú ìrìn àjò yẹn náà ẹ wà lọ́dọ̀ ọ̀gá yín ẹ kó lọ́dọ̀ ọ̀gá yín ẹ padà dá wà kí làwọn ìrírí tẹ́ ẹ ti rí nídìí iṣẹ́ tíátà. Ìjẹ́ ó láwọn tó jẹ́ pé bí ẹ ti súnmọ́ rí tẹ́ ti wò pé jẹ́ kí mẹ́rin ibi role model tó jẹ́ pé ìjákulẹ̀ lẹ padà bá ń bẹ̀. Ẹ̀yin bá lọ́dọ̀ Mr. Wálé àbí kí lẹ pè wọ́n. Ẹ̀yin máa dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Bọ̀dá láàrin ẹ̀yin máa dúpẹ́ lọ́wọ́ tiwọn náà ká tó kó lórí ètò. Torí tán bá ṣe ohun tó ṣe ó ṣeé ṣe kẹ́ má débi tẹ́ délé ni. Ibi ń bẹnu oore. Ire ń bẹnu ibi ni. Ibi ń bẹnu oore, oore ń bẹnu ibi. Kò sí bí mo ṣe fẹ́ sọ ìtàn ayé mi. Kò sí bí mo ṣe fẹ́ sọ ìtàn career mi tí mi ò ní mention àkúmí. Bọ̀ pé language kan sì yẹn ní ibi ń bẹnu oore, oore ń bẹ nínú ibi. Ó máa ń jẹ́ kó yé mi pé tí èèyàn bá ṣe ní oore, tí èèyàn bá ṣe ní oore lẹ́ẹ̀kan, kò síye ẹ̀ṣẹ̀ tó ń tàn lè ṣẹ̀ mọ́. Ó ní àǹfààní wà fún ẹ láti dáríjì. Èmi àtàkùnmí àkùnmí are close gan. I have so many positive things I can tell about him. Ọjọ́
ọjọ́ tí Akúnmi mọ̀ pé mo ní girlfriend. Kí ẹ tó kó lókè lọ́hùn. Yes, ló bẹ̀rẹ̀ sí change sí mi. Because to him, ó believe pé o ò lè máa lé kan méjì papọ̀. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé fóònù wọn jábọ́, fóònù wọn ò tàn mọ́. Wọ́n dẹ̀ ní meeting tó fẹ́ lọ. So gbogbo yẹn, time gba yẹn, China phone dẹ̀ ni gbogbo wa ń lò. So phone tèmi lo 2 sims. Àwọn ya phone mi, àwọn á fi sim tí wọ́n ṣe. So mi ò yọ sim tèmi. So wọ́n mú phone yẹn lọ. So girlfriend mi wá pè léra. And just the just man tutu. So wọ́n wá send the SMS pé where are you? I'm cold. Phone dẹ̀ wà lọ́wọ́ Akúnmi. Wọ́n ti wò pé tọ́mọbìnrin fi lè send irú mẹ́sẹ̀gì yìí nǹkan tí ń ṣẹnu re ni. So bàtà máa padà dé wọ́n ṣe wá bá mi yẹn pé so you have a girlfriend that is always cold. Is that she's always cold? I thought you were serious o. Only career, only girlfriend. No, it cannot work. No, it's not like that. No, it cannot work. It takes him time. It takes him time for him to accept me back. But then I believe he scolded me out of love. And mi ò lè gbàgbé moment mi pẹ̀lú Akúnmi. That's for the note. Àwọn ìrírí tí mo ti rí lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí mo ṣe graduation, ọ̀gá mi ṣe sinimá kan ní ọdún yẹn lọ́hùn. Sinimá yẹn move gan. Àpè àkọlé ẹ̀ ní Ojú Ẹkùn. Ojú Ẹkùn was directed by late Murphy Afolabi, starring the likes of Tóyìn Ayémákù, I will think back a little. Starring the likes of Tóyìn Ayémákù, Murphy Afolabi himself, Kevin Ikeduba, Jide Kosoko, Erecta Kosoko, she was still alive, and so many of them. So movie yẹn move gone. So mo play a character àbúrò Tóyìn Ayémákù nínú movie yẹn. It's a very emotional movie. So at that point, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi orúkọ character ni mi yẹn pè mí. Sẹ́ni kan reach out sí mi lórí Facebook lọ́jọ́ kan bí bàbá ó pe character ni mi yẹn. So but bá ti pe character ni mi yẹn mo bẹ́ẹ̀ ni ẹ ti wo fíìmù yẹn ni bí ẹ máa bá mi wá ṣiṣẹ́ ní Ìbàdàn o. Mo ní alright, no problem. Bàbá ẹ má bínú mi ò lówó tó pọ̀ 7,000 ni mo ní o. Mo ní okay, no problem. So mo wá sọ fọ́gà mi ẹnìkan má bù mí ṣiṣẹ́ ó lóun máa fún mi ní 7,000. Starboy wọn náà start ń dé nìyẹn and all that. Ibo ti fowó lọ ẹ má sọ wá sọ mi kó fi kan kún. Mo wá chat mo ti agree tẹ́lẹ̀ pé okay, no problem. Mo wá chat about me Alpha put something for that 7,000. Baba please now oya help me kìnìkan. Mo ní okay, no problem. So àwa dé Ìbàdàn, a 3 days production. Ṣeun call it ó ṣì wà láyé and he's doing well now too. Ṣeun ní continuity iṣẹ́ yẹn, Simbona ló direct iṣẹ́ yẹn. So a ṣe day 1, day 2, it went fine. But tó di day 3 láàárọ̀, bí producer ṣe wá bá mi yẹn mi, bàbá ǹjọ́ ẹ sáré bá mi gba 3,000 yìí, tá a bá ṣetán lálẹ́, ká tó ṣetán rọ̀lẹ́, màá fún yín ní balance 4,000 tó kù. No worry, just hold on, once they don't complete, just give me everything once. Àṣé mistake ni mo ṣe. Ẹ̀yin àgbà ní àkọ́pò léegun kọ́wó. Àṣé ó yẹ kí n gbà á. Ìgbà tó kù 2 scenes tá a máa parí iṣẹ́, a kàn gbọ́ ariwo lójijì ni ẹ. Mo fẹ́ tẹ̀kọ̀. Kí ló dé? Ẹ̀kọ́ bíi ti báwo wá àtẹ̀kọ́ fíìmù láyà bíbí kí ló ṣẹlẹ̀? Wọ́n ní producer ya wèrè. Kí ló jẹ́ producer ya wèrè? Ṣé kìí ṣe pé ẹ tún ṣe sinimá fúnra yín lórí ọ̀rọ̀ olówó dé? Sinimá nínú sinimá producer ya wèrè. Wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ mo fẹ́ tẹ̀kọ̀, ṣe ló fa aṣọ mẹ́rin rẹ̀ lóyún tó yára ilé kan náà tó ti ń bleed. Mo fẹ́ tẹ̀kọ̀, má tẹ̀kọ̀ bọ̀bọ̀ yìí. Wọ́n ṣáà tán so lókun wọn lọ pé mọ́mẹ́ẹ̀dì àwọn náà túrú ìyá Ìkúnlẹ̀ Abíámọ ẹ gbà mí o. Àwọn èèyàn ti ń jáde. Ìyẹn tó sọ kó fún yín tẹ́lẹ̀. Wọ́n ti kọ́ fún mi 3,000 tí mi ò gbà. Wọ́n ti ń ro epo pupa sí lẹ́nu, wọ́n ti náà lọ́kàn lọ gbé hàn tú wa, wọ́n ṣáà ń ṣe gbogbo ẹ̀ mo ṣáà wò mí irú kí ni 7,000 wá dẹ̀ fún mi lówó kó tó yá wìrì. Wá dẹ̀ postpone di wìrì rẹ̀. So aṣáà wà lẹ́nu ẹ̀ ló fẹ́ tẹ̀kọ̀ má tẹ̀kọ̀.
wọ́n ní kí wọ́n DNA wọ́n ṣàdé wọ́n ṣàṣe gbogbo ẹ̀ wọ́n ṣàlọ́ chain ẹ̀ sínú ilé ọ̀nà ti fún lẹ́rọ̀ yóò máa wálẹ̀ wọ́n mẹ́ṣà ń pariwo láwọn ìyá kan náà ń sunkún so sí nìyẹn ó look so real àṣà wà ń bẹ̀ 2 cents àléyà 2 cents mọ́ ṣeun ti ń complain gbà sábì òkúta wọlé exam director náà kò sí ṣe ń gbá lọ́wọ́ everybody àṣà wà ń bẹ̀ ó bẹ̀rẹ̀ sí tẹ̀kọ́ láti bí bẹ́ẹ̀ 5 ìrọ̀lẹ́ ó ti bẹ̀rẹ̀ sí polówó ẹ̀kọ́ gbà tó di kò síbi tá a fẹ́ sùn mọ́ lọ́jọ́ yẹn torí ó ti sọ fún wa pé òun ò sanwó hòtẹ́ lọ́jọ́ yẹn gbà tó di after 7 gbogbo àmàṣíbá fẹ́ lọ tọ̀ àmàṣíbẹ́ nígbà fẹ́ lọ tọ̀ àwọn fọgbọ́n yọjú wò níbi alpha bọ̀bọ̀ ṣe ti wà normal wá fún mi 7k bí tẹ́lẹ̀ máa lọ sí ipò àwọn crew náà fẹ́ gba balance ẹni tó gba equipment náà lọ́wọ́ ẹ̀ ní kò tí ì sanwó last day so gbèsè pọ̀ lọ́rùn ẹ̀ gan so gbà tó di bí after 7 tó a rí pé eléyìí o ready láti padà wá sáyé o ó sì lọ ń tẹ̀kọ́ ẹ̀ ni o mo wá sọ fún Ṣeun bí kó já máa lọ bí kó má wọrí máa sanwó mọ́tò ẹ̀ sèmi ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ Simbona àti Ṣeun àwọn padà sábẹ́ òkúta so èmi cast mi lórí set mo ní láti lọ sí di ATM mo lọ withdraw èmi mo sanwó mọ́tò Ṣeun padà sábẹ́ òkúta èmi mo sanwó mọ́tò Simbona padà sábẹ́ òkúta mo wá dẹ́kọ̀ ṣùgbọ́n tó di bí after 11 6 to 12 lálẹ́ Ṣeun kan pè mí ní pé OJ Alpha you don reach house mo ní I don reach house ẹlẹ́wọ̀n bọ̀bọ̀ wèrè ẹ̀sìn ó wà lórí Facebook ó post ní sísìn pé to God be the glory iṣẹ́ ti parí mo ní ìṣẹ̀lẹ̀ yìí ò ní parí to God be iṣẹ́ parí mo ṣe lọ wò lórí Facebook mo ṣe pé nìyẹn hello ó ní bàbá ẹ ti lẹ́kọ̀ọ́ ẹ ṣeun ó ti tẹ̀kọ́ tán kí ló ṣẹlẹ̀ kí ló mú ẹgbẹ́ gbà tẹ ẹ̀kọ́ lójijì ó ní àgbèsè pọ̀ lọ́rùn mi ní bàbá tí mi bá ṣe báyìí àwọn èèyàn ní fi mí lẹ̀ ẹjọ́ ń tó lọ́ọ́ ẹ má bínú máa fún àwọn ọ̀dọ́ ẹ̀ send 3,000 yẹn mọ́ so 3,000 ló ṣe wà lọ́wọ́ ní ètò owó yẹn kan mo ti lò máa gbà lọ́wọ́ mi ṣé mọ́ mi ẹ mọ̀ nípa ẹ̀kọ́ tó ta ó ní mo sọ fún wọn àwọn àfáà tó wá ń gbé gbogbo ẹ̀jáde kọ́ láwọn èèyàn ò mọ̀ so ẹ̀bùn ni nílé oníkálukú tàbá wòlíì ọ̀gá bẹ lò gbogbo wọn lé tí wọ́n ìyá tíátà so àwọn kan náà ní ìsìn wọ́n lẹ́bùn àti tẹ̀kọ́ ẹ̀tẹ̀ iwájú. So ara àwọn ìrírí tí mo ti rí nìyẹn ó ní ọdún kan náà ìkan náà àwọn ọ̀gá wa náà ṣiṣẹ́ kan wọ́n pe àkọlé ẹ̀ ní Mr. Jericho Saheed Balogun ló play lead role iṣẹ́ yẹn àti Súnkànmí Ọmọbọ́láńlé ìgbà yẹn partnership wà láàrin Saheed Balogun àti Súnkànmí Ọmọbọ́láńlé àwọn yẹn bí lè gbé tá máa jọ ṣe fíìmù papọ̀ fíìmù máa move because mo rántí pé lọ́dún yẹn lọ́hùn Ambassador Saheed Balogun with due honours mi ò tó pè ní lórúkọ wọ́n ṣe fíìmù kan that has to do with Ankara so wọn pẹ̀lú Súnkànmí Ọmọbọ́láńlé náà jọ ṣe iṣẹ́ yẹn I take that again àwọn pẹ̀lú Súnkànmí Ọmọbọ́láńlé náà jọ ṣe movie yẹn dẹ̀ move kan gbà yẹn so wọ́n bẹ̀rẹ̀ sí partner wọn so ní particular production yẹn wọ́n pe àkọlé ní Mr. Jericho Súnkànmí Ọmọbọ́láńlé náà plan pé kó wá ṣe àbúrò wọn nínú iṣẹ́ yẹn but I think 9 minutes to the shoot it was not available so wọ́n need a quick replacement producer wa cast èèyàn tó máa ṣe àbúrò Saheed Balogun so gbàtà dé location wọ́n fẹ́ ya forcing tó fẹ́ yà fábúrò yẹn gbogbo àwọn wà lára lórí ìjókòó àwa mẹ́niyàn wa so wá pe makeup bí kò wá fi makeup kó wá fi pa ìlà ìkẹ́ nìyẹn rẹ́ bí Saheed Balogun ṣe yarí níbẹ̀ no this cannot work ẹni yìí kékeré ẹ̀ ó wà lásẹ̀kẹ̀ ẹni kí makeup bá parí ó máa ṣù tó bá dàgbà kárátà yẹn dàgbà ó di producer ò dẹ̀ nílà ṣóyẹ yín producer ò nílà face structure wọn gan ò jọra may this face structure doesn't match eléyìí ó kólà ìlà nílẹ̀kẹ̀ so it doesn't work yẹ máa ṣe pọ̀ ṣe wọ́n mọṣẹ́ yín lẹ pé ẹ wọ́n mọṣẹ́ yín mi tó lè ṣe eléyìí ó ṣe ọmọṣẹ́ yín ọlọmọṣẹ́ wa ni ẹ má bọ̀ bọ̀ wá ṣe èmi sà junior ni mi sà má bọ̀ bí Saheed Balogun ṣe fà mí jáde lọ́jọ́ yẹn so mo ní bs character yẹn dẹ̀rẹ̀ kékeré ọlọ́pàá ni so lọ́jọ́ yẹn lọ́hùn wọ́n dẹ̀ tọwọ́ bá pò wọ́n fún mi ní 500 naira lọ shave bó lè shave mo lè shave sà lọ shave
director afa is it okay director ni mo ti ń wo láti nǹkan náà it's okay you can do it. So mo lọ shave lọ́dún yẹn lọ́hùn mo dẹ̀ padà wá mo dẹ̀ kọ aṣọ ọlọ́pàá sí mi lọ́rùn mo dẹ̀ play role yẹn I think I played the lead role of Mr. Jericho character yẹn padà dàgbà ó di Ládì Ẹ̀ṣọ́. It's about 20-something scenes. As a matter of fact, but mo wá sí location aṣọ mẹ́rin gbé mo wá sí location. So mo ti plan bí ọjọ́ méjì wà fọjọ́ kan àti wà fọjọ́ yòókù ti generator ni. So aṣọ tó máa fi ti generator àwọn wá short àwọn kan wá singlet ní àmì generator boy tó bá ti act tó fẹ́ ṣe generator boy ni. So at the end of the day bá tí mo ṣe scene yẹn mo ní láti padà lọ sílé láti lọ kó aṣọ wá sí ni. So ara àwọn ìrírí kan tí mo bá pàdé lẹ́nu iṣẹ́ yìí náà nìyẹn. Ẹ ṣé àwọn ìrírí kan tún wà tó bá ń sọ̀rọ̀ pé artist ẹlẹ́yà sinimá mẹ́rin ẹ̀yin ò ní ìrírí kan láti ọ̀dọ̀ àwọn marketers ni kẹ́ ń gbé sinimá fún nígbà tí ẹ bá yà tán ẹ̀yin ò láwọn tó jẹ yín lówó bí a tán gbówó yín sá lọ. Marketer wà tó jẹ mí lówó. wọ́n jẹ yín náà lówó. Marketer wà tó jẹ mí lówó di bá a ṣe ń sọ yìí but along the line we became so close and mo dẹ̀ feel pé strategy tí most of wọn máa ń lò ni pé wọ́n máa push emotional story sí ojú producer dé level pé àti béèrè owó gan máa wà ní ẹ̀ lára ẹni tẹ́ fẹ́ sìn lówó tó ń send picture ìgbà tó fẹ́ ṣe surgery fún òun so ẹ̀yin gan ẹ máa wò pé ṣé mo lè béèrè owó lónìí ṣá ẹ ti pè next week náà wá fà bàbá fà ṣó ti sẹ́ẹ̀tì ni ẹ ti gbọ́ story mi. So it became an issue at a point mo ní láti involve ọ̀rẹ́ mi tó mọ ẹnìkan and wọ́n pe marketer yẹn láti Ìkẹjà I think the DSS office also láti Ìkẹjà and all that those àwọn yẹn wà involve. ẹ̀yin tiẹ̀ lọ́wọ́ agbára ti yín. So wọ́n pe marketer yẹn and wọ́n ní láti involve ọ̀gá mi so ọ̀gá mi pè mí pé má ṣe báyẹn o kíníkan ẹ sọ fún wọn kó fún mi lówó mi and all that so marketer yẹn pe ọ́fíìsì yẹn wọ́n fún marketer yẹn ní 1 hour láti report to office àbí kán wá gbé wọn so báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí pè mí nìyẹn Olasco náà pè and all that ṣẹgbà yẹn àwọn marketer yẹn ti move lọ sí arena so we were meant to understand that lè wọnú arena wá arrest but àwọn lè tẹ bọ́tìn wọn wọ́n tẹ bọ́tìn wọn tó máa wà arena kan ló máa bá wọn facilitate arrest yẹn and all that so when she understand that kò sí option mọ́ she has to involve other marketers too so wọ́n ṣàbẹ̀rẹ̀ sí pé wọ́n pọ̀ ọ̀gá mi and all that so mi ò ní dárúkọ marketer yẹn so ìwé ibi tẹ́ ẹ lọ nìyẹn so wọ́n ṣàpè ọ̀gá mi wọ́n pè mí wọ́n bẹ̀ mí wọ́n ní kí n má wọrí pé àwọn máa sanwó yẹn ní ọjọ́ yẹn mi but unfailingly náà ò bá san lọ́jọ́ yẹn àwọn máa san ní ọjọ́ keje àtìgbà yẹn mo fẹ́ gba 300,000 lọ́wọ́ marketer yẹn. Bí 3 million sí yín. àtìgbà mo fẹ́ gba 300,000 lọ́wọ́ marketer yẹn so that was for my second production so ìgbà tó máa di ọjọ́ kejì mo expect alert láti àárọ̀ ìgbà tó máa di ọ̀sán mo kàn rí alert ní Ecobank mo bá dẹ̀ wo alert 20,000. nínú 320,000. wọ́n send 20,000. ìgbésẹ̀ wo lẹ wá gbé lẹ́yìn yẹn. mo ṣe pè nìyẹn má bínú ó lé ìwó yìí gan oníkan tí mo fẹ́ lò fún bọ̀ bó ṣe dé báyìí mo ní no mo ní láti fún ẹni so má worry tó máa fi di next week má ṣe má. next week yẹn tó 1 month àti gba bíi 30,000. ẹ wá ń gba kélekèle. gbà tó sú èmi gan mi ò béèrè mọ́. lóòótọ́ sẹ́yìn náà nígbàgbọ́ pé láwọn àsìkò yẹn àwọn mákẹ́tà wọn ń fi kulubé báwọn artist lò láti má fún wọn lówó. èmi ò really believe pé wọ́n lò kankan láti fi bẹ́ anybody sọ̀rọ̀ so mo yìí sọ síwájú pé they push emotional stories to you torí bó ṣẹlẹ̀ sọ́rọ̀ mi náà mákẹ́tà kan náà jẹ́ ọ̀rẹ́ mi lówó mo yá lówó ṣe as a matter of fact mo yá lówó ṣe production nígbà yẹn so mákẹ́tà yẹn fẹ́ fún ní around 300,000 or so ni òun náà fẹ́ gbàgbà yẹn so gbogbo àwọn ìgbìmọ̀ wà yẹn wọn kí n ra wọ́n ra ṣẹ́ wá jù pé wọ́n rà jù part 1 ní 400,000 if you are a filmmaker you've produced in this era wọ́n ra ṣẹ́ pé wọ́n ra part 1 ní ó pọ̀ jù it's always 400,000 fún part 1
part 1 and 2 náà máa fẹ́ ra bá 800 àbí 700 mi wà lè mọ̀ bá figure yẹn yàtọ̀ lọ́dọ̀ tí yín o but lọ́dọ̀ tèmi that is nígbà yẹn so wọ́n fẹ́ fọ́ọ̀rẹ́ mi ní 300 bá 320 náà fẹ́ fọ́ọ̀rẹ́ mi nígbà yẹn so ọ̀rẹ́ mi sin gbèsè yẹn fún bí 6 months so at the point àpè marketer yẹn ní Alhaji mi ò ní dárúkọ òun náà mo ṣọ́ bí Alhaji pọ̀ náà àwọn bẹ́ẹ̀ ti sọ Alhaji ó ti yé wa. wọ́n wá pé wọ́n pọ̀ ọ̀rẹ́ mi yẹn sí inú ọ́fíìsì bó ní ọjọ́ tó ń pè òun yẹn sọ́fíìsì òun nìkan kan ló pè àwọn tó ń pè pọ̀ tí máa yẹn jẹ lówó bí àwọn tó bí 10 ní bọ́s ọlá pé máa yẹn wà very sincere lọ́jọ́ yẹn ni òun náà fi gbà pé wọ́n bá pa àwọn sí ọ́fíìsì pé gbogbo ẹni tẹ́ jókòó sí ibi pátápátá ni mò ń jẹ lówó iye báyìí ni mo jẹ́wọ́ 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 mo dẹ̀ mọ̀ bí mo jẹ́ lówó but sincerely mi ò ní agbára àti sanwó yẹn torí gbogbo yín tí mo ta movie yín mi ló make owó yẹn mo dẹ̀ sanwó jákẹ́ẹ̀tì mo ṣe lé bọ̀ mo fẹ́ bẹ̀ yín ni wọ́n ṣàfi ànábì wọ́n fi gbogbo ẹ̀ wọ́n fi kọ́ wọn lọ́rùn pé tí wọ́n bá lè gbà káwọn splash owó yẹn sí méjì owó ẹnì kọ̀ọ̀kan sí méjì káwọn san half yẹn inú àwọn ò bá dùn. mo dẹ̀ yá ọ̀rẹ́ mi ní 100,000 láti fi ṣe fíìmù tèmi ta fíìmù mi Ọpẹ́yẹmí Timolak ló ta iṣẹ́ mi kí Timolak tó release iṣẹ́ mi àtọ̀ Timolak ti fún mi ní àfọwọ́ mi so Timolak ra Ọpẹ́yẹmí lọ́wọ́ mi ní 350,000 ní Timolak ra iṣẹ́ yẹn lọ́wọ́ mi lọ́dún yẹn lọ́hùn mo gain I made profit kékeré náà but I made profit so nínú 350 tí Timolak fún mi yẹn mo yá ọ̀rẹ́ mi ní 100,000 òun náà fi ṣe fíìmù èmi ni mo play lead role ok tí fíìmù yìí bá jáde o tọ́lọ́run bá jẹ́ kẹ́ ní ìsanwó bí Timolak ṣe sanwó fún mi o a máa gbowó yẹn èmi náà ti fi ṣe because ọ̀rẹ́ mi ò kì í act so it's a plus for me tó bá ṣe èmi ni máa play lead role èmi náà ni máa fún story so mo yá pé èmi náà ló ń favour ni so I was willing to go on in that cycle ṣòye yín so mo fọ́rẹ̀ mi 100,000 ó wá ṣe fíìmù at the end of the whole day owó tọ́rẹ́ mi gbà was wọ́n kọ́ fún ní bẹ́ẹ̀ owó tó fún was around 150,000-160,000 ló gbà bó ṣe gba owó yẹn ó lọ ralẹ̀ ní 150,000 ó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ tí yín gan ó ralẹ̀ ní 150,000 tí kò rújú mo dẹ̀ mọ̀ nípa ilẹ̀ tó rà so ó jẹ́ kó tó dùn mí gan mo bá yọ̀ tó gbó ralẹ̀ but kò dùn mí nínú tó bí owó tèmi wà involve kò rẹ̀ owó tèmi san so àti sin gbèsè wá difficult fún mi kò má dàbẹ̀ ní pé ẹ̀ ń bínú orí ilẹ̀ tó rà ṣe yìí so at the long run mo sọ mọ́ encourage lọ́jọ́ kan mo wá wípé how far now o dẹ̀ sọ anything nípa owó mi mọ́ owó tọwọ́ mi tèmi sì mo ti fẹ́ máa tọwọ́ bọ̀ àdẹ̀lá agreement pé tó bá ti gbowó yẹn wá fún mi máa fi shoot èmi náà yọ náà máa yẹ ẹ̀wọ̀ náà fi shoot and all that wọ́n ní pé mo ṣàmọ̀ pé òun fowó yẹn ra lẹ̀ ni mi kì í má wọrí wa máa fún mi díẹ̀díẹ̀ ọjọ́ 5,000 ọjọ́ 7,000 ọjọ́ 8,000 owó tọ́tọ́ dé mí dẹ̀rí èmi náà ti bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ ọjọ́ bí òní gbòfẹ́ ra tv kékeré òní jẹ́ ra flower vase kékeré sí bíbí bí owó kápítà tẹ́gbọ́n mi fi help mi láti bẹ̀rẹ̀ fíìmù bóyá lọ nìyẹn owó ṣe lọ nìyẹn. lónìí yàtọ̀ sí iṣẹ́ tíátà tẹ́ ń ṣe yìí ó tún níṣẹ́ mi tẹ́ tún ṣe iṣẹ́ tíátà yìí nìkan ọgbọ́n olè wa ń dá sọ́rọ̀ àwọn obìnrin tó wọ́n ní gbogbo ọkùnrin tó bá rẹwà tọ́lọ́run bá ti lè sọ di star nídìí iṣẹ́ tíátà yìí tó ti di gba ojúmọ́ olóbìnrin ò kì í jẹ́ gbádùn wọn lọ́pọ̀ yín wọ́n ní jìgólò lẹ́ ń ṣe ṣóòótọ́ ni. báyà kí n yọ glasses lójú kẹrí pé mo burẹ́wà. ẹ̀yin burẹ́wà báyìí kí ló máa fẹ́ sọ ń pa tiwa yìí. ọmọ tán. ọgbọ́n olè ń dá sọ́rọ̀ àwọn obìnrin. so kò sí bí obìnrin ò ṣe ní wá ìwọ ni wàá mọ̀ bó ṣe fẹ́ place wọn. ẹ ti máa rí ṣá. of course mo níyàwó lé mo dẹ̀ ní ọmọkùnrin méjì mo dẹ̀ ní obìnrin lọ́rẹ̀ẹ́ tó pọ̀ gan-an
ìyàwó yín ẹ ti là ìyàwó yín ni máa jowú nìyẹn nígbà ẹ ní obìnrin a jẹ́ pé ohun tá béèrè náà àwọn tó ń sọ àrísọ àríbèrè nìyẹn. as an actor kò sí bó ṣe fẹ́ ṣe tó ò ní lọ́ọ̀rẹ́ obìnrin. That is the truth. That is the reality of life. As a matter of fact, as an entertainer generally, fún ọkùnrin bọ́kùnrin máa ṣe ní obìnrin lóbìnrin náà máa ṣe ní lọ́kùnrin. Mo fẹ́ lè ní assistance tí mo ti ní jù láyé mi and the cause of chasing my dream ọ̀dọ̀ àwọn obìnrin ló ti ń wá. àpòrọ nìyẹn. Mo dẹ̀ máa ń jẹ́ kí ìyàwó lé mi mọ̀ pé ọjọ́ tó bá ti ní kí bẹ̀rẹ̀ sí kọ́ọ̀tì gbogbo àwọn eléyìí tó ń wà lórí tébù yìí náà wọ́n máa dínkù o. Ẹ̀yin fi ọgbọ́n ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ àgbà. Inú àwọn òṣèré tíátà kó tó di pé a lọ lórí ètò tó jẹ́ àgbàlagbà tẹ̀ bá wájú àwọn wo lẹ lè dúpẹ́ lọ́wọ́ wọn pé inú ìrìn àjò ayé yín wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ yàtọ̀ sọ́gà yín o. Àkọ́kọ́ máa pe Wùmí Ajíbóyè. She is my godmother. Wùmí Ajíbóyè. Yes, Wùmí Ajíbóyè. Èkejì máa dúpẹ́ lọ́wọ́ Fausat Balogun, Madam Ṣájẹ. Wọ́n ń ṣe ìyá tèmi nìkan, ìyá gbogbo wa ni. And these two have been so supportive. They've been very supportive in the course of my career and all that. So Wùmí Ajíbóyè nígbà tí mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni mo ti mọ Wùmí Ajíbóyè. So tá bá wá sí location jẹ́ nìkan tí wọ́n ní ẹran ọ̀fẹ́ lára. So I'm very close to wa lágbà tí mo ti ń kọ́ṣẹ́. So nígbà tí mo ṣe graduation tán màá ń pè wọ́n bí mo ṣe parí graduation ẹ má pè mí síṣẹ́ o. And wọ́n so much accommodate me to the extent pé tí máa lọ sábẹ́òkúta ọ̀dọ̀ wọn mo máa ń dé sí. Bàtà àwọn ọ̀bẹ lọ́kọ̀ wọ́n ṣe àpapọ̀ Ṣẹ́gun Kúngbè ilé wọn mo máa ń dé sí. Mo lè wà ń bẹ̀ 3 days 4 days 5 days 7 days and all that. Màá dáná máa jẹun and all that. So she's somebody I hold in high esteem. Also Madam Ṣájẹ mo ti wà nínú àwọn iṣẹ́ wọn dáadáa and all that. So wọ́n wá sórí set wa náà ní adé meet and wọ́n fún mi nọ́mbà wọn ní kí n pe àwọn and after then mo ti bá wọn ṣiṣẹ́ ní àmọye ìgbà. Àwọn ọkùnrin kọ́ obìnrin lẹ́ ń dárúkọ. Mo ní relationship náà pẹ̀lú àwọn ọkùnrin but to be very honest. Sinimá wo lẹ wò tó sọ yín dìràwọ̀? Sinimá wo ni mo wò? Tẹ́ mọ̀ pé sinimá yìí ló sọ mí dìràwọ̀. Màá ní I have quite a number of movies to really push me gan. But màá ní Ojú Ẹkùn. Ojú Ẹkùn. Ojú Ẹkùn gave me a break. Probably because of the publicity and all that. Ojú Ẹkùn mo receive calls kan nígbà tí Ojú Ẹkùn jáde. Because àwọn tèmi ní north wọ́n believe pé mi mo ṣe Ojú Ẹkùn, wọ́n believe pé mo producer, tó pé mo play lead role. And 3 days lẹ́yìn tí iṣẹ́ yẹn jáde Túndé Ednut ti post ẹ̀ bí ẹ̀mẹ́ta léraléra. Ipa olè kónú ẹ̀. Mo play àbúrò Tóyìn Àyèmákò. Èmi àti Tóyìn Àyèmákò jẹ́ ọmọ Anta Lánìyàn. Storyline yẹn jẹ́ something that is very touching and ó wà very emotional. Bàbá wa jẹ ìyà gan, but bó ṣe jẹ ìyà tó, ó make sure pé ó ń fún àwọn ọmọ ẹ̀ ní education and all that. And when it was time for him to reap the fruit of his labour, character Tóyìn Àyèmákò tó jẹ́ gbọ́n mi nínú iṣẹ́ yẹn, character yẹn kú. Àwọn tó ń help bàbá mi nínú iṣẹ́ yẹn, àwọn tó help bàbá mi náà lò fún Tóyìn Àyèmákò ní oyún. So ó ń try láti ṣẹ́yún yẹn. Làwọ̀ bá lọ. Character yẹn kú. So èmi nìkan lọmọ tó kù. Èmi ọmọ tó kù náà. Torí pé mo fẹ́ gba ẹ̀san, bàbá mi wá sọ story yìí tó sọ òun di tálíkà, tó sọ òun di aláìní, ó sọ fún mi. Torí pé èmi náà wá fẹ́ gba ẹ̀san fún bàbá mi, mo wá lọ join àwọn tí ó yẹ kí n join, mo lọ join gang tí ó yẹ kí n join. So a lọ pa ènìyàn, eventually wọ́n padà mú wa. Wọ́n wá sentence character yìí náà lọ sẹ́wọ̀n. So I think people really love the story and the publicity works. It works for me more than the story. Orí ètò la wà Ìgbàlódé àti Ìrírí show lórí Sunmi Crown TV
ẹ lè wò wá kétékété lórí YouTube, lórí Instagram, lórí Facebook, lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin fans wa ẹ máa bá wa share program yìí, ẹ máa bá wa bù sí àṣẹ, ẹ jẹ́ kó lọ fà, ẹ gbé wa trabayé fáwọn tí ó mọ̀ kí wọ́n lè mọ̀. Ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní under comment section. Àáká á dá yín lóhùn bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí bí olórin kan, òṣèré tíátà kan àbí pèdèpèdè kan. Ẹ pè wá, ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́, á ṣiṣẹ́ lórí ẹ̀, iṣẹ́ tiwa owó wa ní. Alàgbà Oje, mo láwọn béèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o. Mi ò fẹ́ àlàyé lórí ẹ̀, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ni mo fẹ́. Ṣé ká bẹ̀rẹ̀? Oya. Nínú Fẹ́mi Adébáyọ̀ àti Odunlade Adekola, ta lẹ nífẹ̀ẹ́ sí jù náà méjèèjì? Fẹ́mi Adébáyọ̀. Nínú Funke Akindele àti Tóyìn Àyìnmákù, ta lẹ nífẹ̀ẹ́ sí jù? Tóyìn Àyìnmákù. Tóyìn Àyìnmákù. Nínú obìnrin pupa tàbí dúdú, èwo lẹ nífẹ̀ẹ́ sí? Dúdú. Ẹgbẹ́ tún béèrè eléyìí o, ẹrù dáadáa kẹ́ tó dáhùn. Bóyá ẹwà ń bì kan àwọn èèyàn pé bóyìn ẹ̀dẹ̀ wò pé ẹ̀ lè rọ́ náà lọ tààrà ṣó pè yín ẹ̀dúró tẹ́ fi gbé mọ́tò yín kò ń bẹ̀ tẹ́ bá rọ́nà sálọ ṣe ẹ̀ lè gọ̀kadà. Ó lè gọ̀kadà. Ẹ lè gọ̀kadà ẹ̀ ní wo ara yín pé ìràwọ̀ ọ̀dà. Nínú òkèlè àti oúnjẹ wẹrẹ, èwo lẹ nífẹ̀ẹ́ sí? Òkèlè. Ọ̀dà. Nínú àwọn aláwàdà, ẹ wò sàn, ta lẹ nífẹ̀ẹ́ sí jù ní gbogbo wọn? Aláwàdà pọ̀ rẹpẹtẹ gan o. Ẹ jẹ́ n fún yín láwọn méjì ní kẹ́ mú kan. Nínú Sanyẹ̀rì àtàpá, ta lẹ dìbò fún? Àpá ẹjọ́ jẹ́jẹ́ sí. Nínú Fuji tàbí hip hop, èwo lẹ mú? Hip hop. Ọ̀dà. Nínú Davido àti Wizkid, ta lẹ dìbò fún? Davido. Ọ̀dà. Èmi náà wá lẹ́bùn tí mo fẹ́ fún yín lórí ètò. Ẹ̀bùn náà kàṣàbùà ni o. Ṣé ṣetán àti gbà? Mo ṣetán. Ẹni pé kàṣàbùà ni. Ẹ̀bùn tí mo wá gbé wá yìí, ó pín sí ìpele méjì. Ìpele àkọ́kọ́, ẹ wo oògùn tẹ́ ń wò yìí. Láti iléeṣẹ́ Tèmítáyọ̀ Tradomedical ni wọ́n ti fún wa ní oògùn yìí pé ká fún yín. Eléyìí ni wọ́n pè ní mustif capsule. Eléyìí B&C capsule, ó dáa fún ara ní lílò. Láti iléeṣẹ́ Sunmi Crown TV lábẹ́ aláṣẹ wa tí wọ́n jẹ́ olóòtú àgbà olórí Yèyé Abímbọ́lá Adéyẹmí Babátúndé Máyàmí, wọ́n ní kí a fún yín ní tówẹ̀lì ńlá yìí. Wọ́n ní ká fún yín ní jọ́tà yìí. Wọ́n ní ká fún yín ní kàmpálà ìgbàlódé yìí náà pé kẹ́ gbé sára kó má jẹ́ ṣẹ́tà àti jíìnì kan gbogbo ìgbà. Wọ́n wá tún ní ká fún yín ní ife ìmọ́mí yìí náà o, ti gbàlódé ni, customized one ni. Pé bóyá ẹ fẹ́ mú nǹkan àbẹ́ fẹ́ tàǹkù ara ẹ ti rí. Pé ká fún yín ní eléyìí náà. Ẹ wá bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí. Èmi náà gbé fún yín kàṣàgbà gbà. Thank you so much. Ẹ jẹ́ kọ́kọ́ ń bú. Mo rí nǹkan tí mo like níbi oògùn yẹn. Okay, this is B&C capsules for blood disease. So eléyìí mo máa ń rí eléyìí náà dáadáa lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. This is mustif capsule for arthritis. All right. They came in at the right time. So Tayo Tradomedical Nigeria Limited. Tayo Tradomedical Nigeria Limited. Ẹ ṣeun gan, mo gbà ládùúrà pé iléeṣẹ́ yín ò ní wálẹ̀ o. Àmín àṣẹ o. Ọpọlọ yín ò ní dọ́bà o. Àmín àṣẹ o. Ọpọlọ tẹ́ fi ṣe léyìí ò ní dọ́bà lágbára Ọlọ́run. Àmín àṣẹ o. Sunmi Crown TV, I want to say a very big thank you. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ fún mi láti wà lórí ètò ní ọjọ́ tòní. Mo dẹ̀ dúpẹ́ pé gbogbo eléyìí èmi ló máa bá lọlé, kò ń ṣe presenter ló máa bá lọlé. Àti wá náà wà lẹ̀. Thank you so much, I sincerely appreciate. Ẹ ṣeun gan, mo mọ lórí o. Ṣé tá a bá tún pè yín lọ́jọ́ mi ọjọ́ rí ẹ máa jẹ́ wa lórí ètò? Kí gbogbo àwọn olólùfẹ́ yín kẹ́ dágbére kẹ́ ní kópẹ́kópẹ́ ẹ tún bá wọn lálejò.
Gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n bi mí pé ṣé tí wọ́n bá ti pè mí lẹ́ẹ̀kan sí màá jẹ́ o pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ń bá wa bọ̀ láti àárọ̀. Ẹ dẹ̀ bá mi dúpẹ́ torí èmi nìkan ò lè dá dúpẹ́. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé aka Mayami o. This is huge. This is mo gbé gan ó ní wéètì lọ́wọ́. Thank you so much Olórí. Mo sincerely appreciate it. Ẹ ṣé gan tí a ti ń gbà yín lálejò láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn tí ẹ jẹ́ wa. Mo nígbàgbọ́ pé bàbá dẹ̀ tún pé ní kópẹ́kópẹ́ bẹ́ẹ̀ ti ṣèlérí pé ẹ jẹ́ wa nìyẹn. Ká máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àti dágbére lórí ètò. Mo kí olóòtú àgbà wa ìyẹn Olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé Mayami. A dúpẹ́ lọ́wọ́ yín o. Iná ní tán wọ yín. Òkè òkè lẹ́ múru sí, òkè òkè lẹ́ máa lọ láṣẹ Ọlọ́run. Mo dẹ̀ kí gbogbo àwọn crew tí wọ́n ṣùgbà mí pátápátá tí ètò yìí tó fi wá sí ojú ìran yín. Kò ní pa ẹnikẹ́ni nínú wa o. Wọ́n ní a máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. Orúkọ tèmi ò yí padà. Ambassador Káyọ̀dé Sanni ọmọ àwo. Dáàdi Fọ́jì, ọkọ ọmọ mi Fọ́jì. Agbólóhùn bí ọ̀jẹ̀ bàbá oyan ọkọ̀ ìyá àwọn oyin. Ọmọ bá jágún kìí lọ́pọ̀ èrò. Ní kópẹ́kópẹ́ yìí a tún ní pàdé ayọ̀. Mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o, mo ń gbé kẹ̀kẹ́ mi lọ, mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o, mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o. Onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele ládáyé abẹ́ òrò.